sọ lánàá nù ìjọba wa fọwọ́ sí pé wọ́n declare holiday ṣẹ̀ṣẹ̀ Allah. holiday táwọn bàbá wa kẹ́tí fi Kùránì pa tá ṣe ládùúgbò ọlọ́run kó pa náà dẹ́bọ̀rẹ́ kó gbé súnà nẹ́bí ká ní ayé súnà àtàwọn bàbá yìí gbogbo àwọn ẹlẹ́bọ̀ yóò jáde súnà àti yín tó tì wọ́n jáde yìí gbogbo yín àfikẹ́ tí wọ́n wọlé padà lọ́lọ́run tó yọ́nú sí. La ilaha illallah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Abẹ́rẹ́ wallahi ìmọ̀ orúkọ bóyá àfáà yìí bóyá ẹnìkan tó ṣe gbé ní nígbà tó náà ti ní kí ó pẹ̀lú àwọn tá a mọ̀ ń gbọ́ pé wọ́n kéwú tí wọ́n dẹ̀ mọ̀ kéwú yẹn pé ó ṣeéṣe kí àṣẹ́kùbọ̀ kéwú yẹn mọ̀ ṣiṣẹ́ lára rẹ̀. Èmi ọmọ wípé ní bọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa dásà láti rẹ̀ bí wọ́n ṣe ronú bẹ́ẹ̀ lòun náà ṣe ronú. Ẹ mọ̀ wọ́n nísìnyí o ọ̀dà ajé akọ́ṣe báyìí àmọ́ ti gbọ́ o pé ẹ láwọn bàbá àtàná wọn pa náà dẹ́bọ̀rẹ́ kò sí nǹkan tí ń jẹ́ ẹ̀kúkú ẹbọ ògbérí àbí ẹbọ ògbérí wọ́n sì rí mánéjì ọ̀dọ̀ ẹ̀yìn tèmi yìí náà tẹ́lẹ̀ ẹjogún wọn tẹ́ ń pariwo ni ẹ̀yin náà lọ sórí nǹkan tí wọ́n ṣe òpùrọ̀ irọ́ lásán níbo lẹ́bọ̀ ti parẹ́ ó dà kí wọ́n ló gbé ìdìde tí wọ́n ṣe bẹ̀rẹ̀ padà báyìí nísìnyí ṣíṣẹ́ ń ṣẹ̀mí padà báyìí nísìnyí ọlọ́run lọ mọ mọ́sálásí ńlẹ̀ Yorùbá yìí tó ṣe pé ní àwọn kọmitì mọ́sálásí ìlú ibi àwọn ẹlẹ́bọ ni wọ́n ìsinmi ẹnu yín torí pé àwọn mọ́mù náà bá wọn ṣe múlẹ̀ ọ̀yẹ̀dá mọ̀ dáwọn àwọn béèrè yìí ta ní lọ wẹ̀wẹ̀ odò ta ní fúnyàn lọ́sẹ̀ lọ wẹ̀wẹ̀ odò ta ní ṣiṣẹ́ fọ́mọ yahoo ta ní gé ọṣẹ fún wọn kìí ṣẹ̀yìn náà ni ta ló gbà pé ọṣẹ awúre ọṣẹ awọ́rò ọṣẹ ìyọnu ọṣẹ túdé ta ló ní ọ̀yẹ̀dá wa lóhùn àwọn táwọn wí yìí ta ni wọ́n jọ ń sáwó ta ni wọ́n jọ ń ṣèmùlẹ̀ ta ni wọ́n jọ ń ṣẹ́fá ta ni ń yẹfá wò ṣebí kan nínú yìí oníjómásì onífà ọlọ́run mìíràn tó ń mú dáadáa tí mo fi ṣe fáàrí irú àwọn yìí kílẹ̀ mọ́ pé wọ́n láàrin ta ni yẹ nǹkan wò ta ni máa wò pé ní àwọn káwọn wò tán bá tún wá tako àmọ́ wẹ́rì lágídí fún bẹ́ẹ̀ náà ilé ẹ̀kọ́ ta làwọn olóṣèlú wọ̀nyí tí wọ́n ànáùnsì ọlùdé yìí ta ni wọ́n gbà láàfáà ta ni wọ́n ń pè sóde wá sí wọn ta ni wọ́n ń pè láwọn abánisọmọ wọn lókọ ta ni wọ́n ń pè láwọn àfa àwọn ṣe bẹ́yìn náà ni kílẹ̀ rí yípadà nínú ayé wọn. ẹ sọ wọn fún wa àwọn tán wá bá yín tán láwọn wá ṣàdúrà ọ̀dọ̀ yín tẹ́ ẹ mọ sóògùn fún ẹ̀yin náà kọ́ ọ̀yà ta ni mo gbé pèsè ta ló gbà pé pèsè ń bẹ kí ni ìyàtọ̀ láàrin ìyá àtàwọn táwọn náà ń gbé bọ síbí kan lásánjọ́ oníyùn tó nígbà náà àjẹ́ ń bẹ pé káwọn lọ gbé pèsè káwọn sóògùn ọ̀yà ta ló sọ pé ifá ń bẹ nígbà wọn pè lóde wá sí kìí ṣe Làbíbù Àgbàdì lára yín náà kọ́ ni tó lọ sílé Ifẹ̀ tí ń parí pé ifá ń bẹ kíníkẹ́kíníkan ifá ń bẹ Ọ̀rúnmìlà dájú ẹ dákun torí Ọlọ́run ṣe bára yín náà ní àbára yín kọ́ kí mọ̀ tí ì tàn ọ̀yà àwọn átísítì lóde ìní lọ́pọ̀lọpọ̀ wọn ta ni wọ́n gbà láàfáà ta ni wọ́n ń lọ bá àwọn tí wọ́n ń polówó ẹbọ nù wọn ó lójú onífíìmù ilẹ̀ Yorùbá yìí tí èso lóògùn kódà àwọn kan tó kú sẹ́bọ nù wọ́n dọ̀rọ̀ nígbà tí wọ́n sọ pé lágbájá inú ẹbọ ló kú sí o sọ ayé dọ̀run títọ́ sókè ẹ̀ wọ́n fojú gbà ibi wọn ń dájọ́ àwọn èèyàn ṣèbẹ́yìn náà nù àbẹ́yìn kọ́ kí mọ tí ì tàn àwọn tẹ́ ń pè láláṣejù nínú mọ́tọ́láhù yín àwa tẹ́ ń pè ní aláṣejù nínú ọ̀rọ̀ ẹnu yín ṣé àwa la lé tá à ń gbógun ti bídíà tá à ń gbógun ti ẹbọ àbẹ́yìn tó ṣe pé ní àwa gẹ́lẹ̀ yín gbógun tì àwọn ẹlẹ́bọ wọn ń bá wọn ṣe Ọlọ́run ló mọ iye àfáànù yín tó ṣe wípé ní a nígbà tó yẹ tóun bá lé òtó wọn tó lọ bá wọn lóògùn wọn tó kọ́ wọn tó ṣiṣẹ́ lọ́dọ̀ wọn àtàwọn olóògùn àjọ wọn kọ́ra wọn ní nǹkan ni ṣèbí ńgbà tọrọ Ògún ṣẹlẹ̀ níjọ́ ni tọrọ dúpẹ́ ọ̀rọ̀ Ifádé tó ṣẹlẹ̀ tán mọ́ wọn ta Ọlọ́run yìí ṣèbí inú wọn ń bẹ tóun náà ń ká Yùdáfíù tí fi ń ṣàdúrà láàrin wọn ta lọ́kọ̀ níbo ni ó bìlọ́ǹgì sí níbo ló ń pera rẹ̀ kì í mọ̀ tí ì tàn ọ̀ya ẹ máa dá wa lóhùn àwọn tí wọ́n jẹ́ onífá tó ń jó lóògùn yìí ọ̀rọ̀ ta ni wọ́n lò jù wá sí ta ni wọ́n lò ẹ gbàgbé ni pé ta lọ́lọ́run olùwà sí mufti Ìlọrin àbí òlò abẹ́ ti gbàgbé wípé ọ̀rọ̀ tí Mùdírù sọ nípa èjì Aisha dè ní àwọn ẹlẹ́bọ àwọn ọ̀tá ìsìlámù wọ́n sì rán mẹ́nu tí wọ́n ń tẹnu mọ́ torí ibi ta lọ́kọ́ dálẹ̀ ta lọ́kọ́ sọ ta lọ́ fún wọn láǹfààní àti sọ̀rọ̀ ta ló fún wọn lọ́rọ̀ sọ ẹ̀yin náà wò báyìí nísìnyí ṣe bá fà á Làbíbù náà bí Làbíbù náà kọ́ wọn tó gbà lú èbó lọ kí lọ́lọ́ sí lọ́hùn ìlọ́dìmọ̀ obìnrin onífá
wọ́n pàwọn ìsọ̀tá ara wọn ọ̀rẹ́ ara wọn ni wọ́n àníkèyàn máa báyàn sọ̀tá àmọ́ débi ọ̀rọ̀ ẹ̀sìn ibi táwọn ń pe àlà sínú ni kádẹ̀ máa sọ tó ẹ pé ní ìtẹ́ ń sọ ni wípé ní bá tí wọ́n ń gbógun tí wọ́n tà ń sọ ọ̀run bá nìkan tẹ́ rí wípé ní àfi tí wọ́n jáde olódò ní orí yóò sì pé torí yín bá pé ni ẹ̀ ń sọ fún wa pé dáwọ́ àwọn ànábì ọlọ́run tí wọ́n ń gbógun ti ẹbọ tọ́lọ̀ sọ nípa ní direct báyìí ẹ̀ pé kí ni wọn ò rí bẹ́ẹ̀ ẹ lóhùn gẹ́gẹ́ ní tẹ́bọ́ kánò ni sóò ní wọ́n ń tàn ká àbẹ́yìn tẹ́jọ́ ń kọra yín lógun tẹ́jọ́ ṣe wọléwọ̀de ẹ̀yin náà làáfà wọn ẹ̀yin náà ni wọ́n bá lò ẹ̀yin náà ni wọ́n bá ṣe ọtẹ́ wọn lọ́rùn kẹjọ mọ́ wà papọ̀ jù kírò àtàwọn ọjọ́ mọ́ wọn lọ. ṣé rọ bẹ́ẹ̀ ni ẹ̀yin náà kó lóògùn ẹ̀yin náà kó nífá ẹ̀yin náà kó níṣẹ̀ṣe ẹ̀yin náà kó lójú nínú ẹ̀yin alásàlátù wọ̀nyí èwo mélòó ló pa àwọn tí wọ́n wá ń bá wọn nú àwọn tó ń jó ní fíìmù tó pèsè ẹ̀sìn ọlọ́run dáadáa nù yín wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín wọ́n tún mọ̀ sọ́dọ̀ àwọn tán sóògùn fún wọn bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ bẹ́ẹ̀ náà tiẹ̀ sóògùn fún wọn àbẹ́ẹ̀ máa gbé pèsè fún wọn kì í mọ̀ tí ì tàn ìyá ọlọ́sùn Òṣogbo kan tó dìde lọ́mọdára ní dẹ́wọ̀ níyì ṣe bẹ́ẹ̀lẹ̀ ha àmọ̀kóńdòrò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dẹ̀ sọ́nú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó wọn ò rí yàtọ̀ láàrin tí àwọn ń ṣe lábẹ́ àfáà àti táwọn ọlọ́sùn Òṣogbo ṣe nígbà tó rí yàtọ̀ ńbẹ̀ ìyó ní mẹ́ta lọ́kàn lọrin kí lòun náà ṣe onísùnà lọ́lọ́ píríṣe yín fún àbẹ́yìn ara yín nígbà tí sọ̀rọ̀ rẹ̀ gan kọ́ mọ́ sọ pé lágbájá náà wá wọn lè dáhùn dó wọn lè dí wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà bíbẹ̀ kọ́ tí ọ̀parọ́ lọ́wọ́ gbẹ̀yìn wá ní pé ní Nàìjíríà tá a wà yìí ó dájú Nàìjíríà sí ìlú tá a ti ń lòfin Islam ó dẹ̀ sọnù constitution wípé ní kò sí ti ń jẹ́ wípé ní òfin ẹ̀sìn kan làwọn ń lò ìdáńtọ́ bá ti gbà tó bá ti aláwọ̀ bí gbogbo ẹ̀sìn ọmọ wà gbogbo ẹ̀sìn náà ni ó ní ẹ̀tọ́ tí ó gbà lọ́wọ́ ìjọba lọ́wọ́ gbẹ̀yìn ni wípé bá ṣe ànáǹsì ọlùdé hùn ṣe ọlùdé ló wọ́ọ̀sì ni sọlùdé lè lójì ni àbí Ministry of Art and Culture tó ti wà tipẹ́tipẹ́ Nàìjíríà tó ṣe wípé ní tẹ́ bá lọ kọ̀rọ̀ ń pa rẹ̀ yóò sọ fún yín pé ní kí Islam àti kìrìsìtẹ́nì tó dé ìtàn pè ní kọ́ṣọ̀ náà ní ẹ̀sìn ní ilẹ̀ Nàìjíríà ọ̀yá ó ti wá gbà á ní kọ́ṣọ̀ ó sí ministry fún ṣé ministry tí wọ́n sì yìí òun ló léwu jù ní àbí ọlùdé ọjọ́ kan tí wọ́n fún wọn ló léwu jù lẹ́yìn náà ni wípé ní láwọn àdúgbò wo lọ́mọ àwọn àdúgbò tó ti pé látànẹ́dè ní ẹbọ ọ̀tán bẹ̀ náà ni wọ́n sì ń ṣe ẹbọ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wọn ẹbọ ni wọ́n fi ń yàn wọ́n ẹ̀ẹ́dẹ́ yín fẹ́ dákẹ́ ẹnu yín ibi tí ò ti sí kò sáà sí ńlọrin ẹ mọ̀ sí làákàyè náà àrùbọ yìí náà tó gbọ́n ni àṣẹ bákan náà làwọn alásàlá tó ṣe mọ́ ronú ẹ kọ́ mọ́gùn jù kọ́ lọ́wọ́ sáà nù wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.